الحمد لله ثم الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وعلى آله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار تسواج ترى الأدلة الشرعية الدامغة لتحريم الخروج على الحكام الظالمين من المسلمين. أدر لوري الحديث السادس حديث لك فما تسواج لوري إلا كجي أفاني الحديث السابع حديث لك جي عن أبي هريرة رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم أنه قال: من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله ومن أطاع أميري فقد أطاعني ومن عصى أميري فقد عصاني. الإمام البخاري وبجر كتاب الأحكام باب قول الله تعالى: يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. حديث 7337. فكان الإمام مسلم رحمه الله كتاب الإمارة باب وجوب طاعة الأمراء في غير معصية وتحريمها في المعصية. حديث 1835. Abu Hurairah radhiyallahu anhu menupa Nabi sallallahu alaihi wasallam saipe man ata'ani ẹnikẹ́ni tó bá tẹ̀lé mi tó gbọ́rọ̀ sí mi lẹ́nu faqad ata'a Allah irọ́ ni bẹ́ẹ̀ automatically ó ti ń tẹ̀lé Allah subhanahu wa ta'ala nìyẹn ó ti ń tẹ̀lé Allah jalla wa ala iná nìyẹn. Ó ní wa man asani ẹnikẹ́ni tó bá yapa mi tí ó tẹ̀lé àṣẹ mi faqad asa Allah irọ́ ni bẹ́ẹ̀ ti ṣe kí ó ti yapa àṣẹ Allahu subhanahu wa ta'ala. Wa man ata'a amiri ẹnikẹ́ni tó bá ń tẹ̀lé olórí ẹni tí mo fi ṣe olórí abẹ́ni tó jẹ́ olórí àwọn mùsùlùmí lẹ́yìn mi tó bá ń tẹ̀lé faqad ata'ani irọ́ ni bẹ́ẹ̀ ti ń tẹ̀lé mi náà nìyẹn ó ti ń gbọ́rọ̀ sí mi lẹ́nu nìyẹn. Ó ní wa man asa amiri ẹnikẹ́ni tó bá ń tàpá sí òfin aláṣẹ mi ẹni tó jẹ́ olórí lẹ́yìn mi faqad asani irọ́ ni bẹ́ẹ̀ ti yapa mi ó ti yapa Nabi sallallahu alayhi wa ala alihi wa sallam. Tó túnmọ̀ sí pé máa yapo olórí ìyapa Nabi sallallahu alayhi wa ala alihi wa sallam iná ni. Afáàní qawluhu ọ̀rọ̀ rẹ̀ tó sọ wípé man ata'ani faqad ata'a Allah ẹnikẹ́ni tó bá ń tẹ̀lé mi ó ti ń tẹ̀lé Allah subhanahu wa ta'ala náà nìyẹn. So wọ́n ní pé ìtumọ̀ eléyìí ìtumọ̀ rẹ̀ òun náà ni pé ó ní muntazi'un aw muntaza'un nǹkan yìí ni wọ́n yọ min qawlihi ta'ala nínú ọ̀rọ̀ Allah tó láàrẹ́ ga tó sọ pé man yuti'ir rasula faqad ata'a Allah ẹnikẹ́ni tó bá ń tẹ̀lé òjíṣẹ́ Allah subhanahu wa ta'ala ó ti ń ṣe kíni ó ti ń tẹ̀lé Allah subhanahu wa ta'ala náà nìyẹn. ní Suratul Nisa wa dhalika annahu sallallahu alayhi wa sallam lamma kana muballighan amra Allah wa hukmahu amara Allah bi ta'atihi. So ìdí tó jẹ́ kó jẹ́ bẹ́ẹ̀ ni pé Ànábì sallallahu alayhi wa sallam ní ìgbà tó jẹ́ pé ó ń jíṣẹ́ Allah subhanahu wa ta'ala ó ń jíṣẹ́ ẹ̀sìn Allah subhanahu wa ta'ala fún wa iná ni. So torí ẹni ó sì ń jíṣẹ́ alámàrí rẹ̀ àṣẹ rẹ̀ ìdájọ́ rẹ̀ ó ń jẹ́ fún wa. So Allah subhanahu wa ta'ala ni ó pa aláṣẹ pé ká máa tẹ̀lé. Faman ata'ahu ẹnikẹ́ni tó bá ń tẹ̀lé o irọ́ ni bẹ́ẹ̀ ńkọ́ ó ti ń tẹ̀lé
Allah subhanahu wa ta'ala faqad ata'a Allah wa nafadha hukmah. Ó ti ń tẹ̀lé Allah subhanahu wa ta'ala nìyẹn, ó sì ń jẹ́ kí àṣẹ rẹ̀ ó ń implement òfin Allah subhanahu wa ta'ala iná nìyẹn. So lẹ́yìn náà wọ́n ní ọ̀kọ́wùlù ọ̀rọ̀ rẹ̀ tó sọ pé man ya'si fi ma'nahu aidan pé ẹni tó bá wa man 'asani ẹni tó bá yapa mi. So òun náà ṣe kí ni ó ń túmọ̀ rẹ̀ náà ni ó wà nínú ìtumọ̀ yani fi ma'nahu aidan níbi ìtumọ̀ rẹ̀ bákan náà, níbi ìtumọ̀ rẹ̀ ń pé ìtumọ̀ ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala ní waqad qala ta'ala Allah ta'ala rẹ̀ sọ pé wa man ya'si Allaha wa rasulahu faqad dalla dalalan mubina. Ẹnikẹ́ni tó bá ń yapa àṣẹ Allah àtòjíṣẹ́ rẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ ó ti sọnù ní ìsọnù ilé tí ó fi ojú hàn, ní ìsọnù tí ó fojú hàn. So bí ó ṣe rí náà lè wọ́n pé qawluhu wa man yuti' al-amira faqad ata'ani. Ẹnikẹ́ni tó bá ń tẹ̀lé olórí ó ti ń tẹ̀lé mi náà ni wa man ya'si al-amira faqad 'asani. Ẹni tó bá sì ń yapa olórí ó ti ń yapa mi nìyẹn. wọ́n ní ó ń bẹ́nu hadithi fihi ó ń bẹ́nu wujubu ta'ati wulati al-umur, ìjọ́ràn yẹn mi máa tẹ̀lé àwọn olórí ó wà nínú hadithu yìí. wa hadha mujma'un alayhi. So àwọn olùmọ̀ sọ̀rọ̀ al-Hafiz Zainuddin al-Iraqi rahimahullahu ta'ala àwọn sọ̀rọ̀ yìí wọ́n ní pé wa hadha mujma'un alayhi, eléyìí ẹnu kò lórí rẹ̀ wípé dandan ni ká máa tẹ̀lé olórí. wa innama tajibu at-ta'atu haythu lam ya'muru bi ma'siyah. So ìmá tẹ̀lé wọn sì ní yóò sì máa jẹ́ ọ̀ranyàn nígbà tí wọ́n bá ti ṣe kíni, tí wọ́n bá pa á láṣẹ pẹ̀lú ṣíṣe Allahu àti ìyapa òfin Allahu àti òjíṣẹ́ rẹ̀. kama qala ar-rasul sallallahu alayhi wa sallam fi al-hadith as-sahih. gẹ́gẹ́ bá Nabi sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí sọ́nà hadith tó àlàáfíà pé illa an yu'mara bi ma'siyah fa in umira bi ma'siyah fala sam'a wala ta'a. àyàfi tí wọ́n bá pàṣẹ pẹ̀lú ẹ̀ṣẹ̀ lókun, wọ́n pàṣẹ pẹ̀lú ìyapa òfin Allah subhanahu wa ta'ala lókun, tó máa fi lè pàṣẹ pẹ̀lú ìyapa òfin Allah àti òjíṣẹ́ rẹ̀ nǹkan fala sam'a wala ta'a. ní tẹ̀lé wọn lórí rẹ̀ sì ní gbọ́rọ̀ sí wọn lẹ́nu. wa hadha al-hadith afáàní hadith yìí ni wa ma fi ma'na àti àwọn kan tó ń túmọ̀ sí muqayyadun li wujubi ta'ati al-umara. So hadith yìí yẹn pé illa an yu'mara bi ma'siyah yìí, so ó jẹ́ nǹkan tó ń kọ̀ yáda ìjọ́ràn yẹn máa tẹ̀lé olórí. So ọ̀ràn yẹn ní ká máa tẹ̀lé olórí tó tọ́, ṣùgbọ́n wà muqayyad nǹkan kan tí pé wọ́n dé pẹ̀lú májẹ̀mú wo ni kíni, òun ni pé kí wọ́n máa pàṣẹ pẹ̀lú ẹ̀ṣẹ̀. tí wọ́n ti ń pàṣẹ pẹ̀lú ẹ̀ṣẹ̀ fala sam'a wala ta'a, ní tẹ́tí sí wọn, ní gbọ́rọ̀ sí wọn lẹ́nu. ni wa sababu fil amri bi ta'atihim, ìdí tí wọ́n fi pa á láṣẹ ká máa tẹ̀lé olórí tó jẹ́ olórí lórí ni ijtima'u kalimatil muslimin, kí kẹ́nu àwọn mùsùlùmí kò, kí àwọn mùsùlùmí kọ́ máa pín yẹlẹyẹlẹ. fa innal khilafa sababun li fasadi ahwalihim fi dinihim wa dunyahum. torí pé khilafu ní ìyapa ẹnu ní sábàbí tí ahwalu wọn tó fi máa ń ṣe kí n tó fi máa ń olùkọ́ mùsùlùmí náà, tó yẹ káwọn mùsùlùmí condition wọn ní dáama, wọ́n máa yapa ara wọn nínú ẹ̀sìn àti inú ọ̀rọ̀ ayé. So gbogbo nǹkan kò ní lọ bó ṣe yẹ kí ó lọ mọ́ fún wa. So eléyìí náà àwọn nǹkan tí al-khilaf tó máa ń fa iná ilé yóò bá gbogbo tó wà láàrin àwọn mùsùlùmí yóò bá jẹ́. wa yastantiju min dhalika anna man ata'a al-amira faqad ata'a Allah. So ǹjẹ́ ó máa jẹ́ nàtíjà tí ó máa jẹ́ result níbi eléyìí ni pé kí ni ẹni tó bá ti ń tẹ̀lé Allah, tó bá ń tẹ̀lé ojúṣe olórí, ó ti ń tẹ̀lé Allah subhanahu wa ta'ala nìyẹn. wọ́n ní li'annahu ata'a ar-rasul, torí pé ẹni tó ń tẹ̀lé olórí ni ó ń tẹ̀lé àṣẹ olórí. wa man ata'a ar-rasul, ẹni tó bá sì ń tẹ̀lé àṣẹ olórí ni faqad ata'a Allah, ó ti ń tẹ̀lé àṣẹ Allah subhanahu wa ta'ala. wọ́n ní waqad qala Allah ta'ala, Allah ta'ala rẹ̀ sì sọ pé ya ayyuhal ladhina amanu ati'u Allah wa ati'u ar-rasula wa ulil amri minkum. nípa ẹlú agbódòdó ẹ máa tẹ̀lé Allah, ẹ máa tẹ̀lé òjíṣẹ́ àti àwọn tó bá jẹ́ aláṣẹ
ní inú yín àwọn tó bá jẹ́ aláṣẹ nù yín so eléyìí ó wà nù tírà Tarhu at-Tathrib fi Sharh at-Taqrib ti al-Hafiz Zaynuddin Abil Fadl al-Iraqi rahimahullahu ta'ala. الحديث الثامن حديث لك جو عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اسمعوا وأطيعوا وإن استعمل عليكم عبد حبشي كأن رأسه زبيبة أخرجه البخاري في كتاب الأحكام باب السمع والطاعة للإمام ما لم تكن معصية حديث number 7142 من البخاري. أترى أنس بن مالك رضي الله عنه ونقول قال رسول الله صلى الله عليه وسلم وجيش الله تكاتر الله سبحانه وتعالى كما به أوصى اسمعوا وأطيعوا إما أكبر اسمع تلي إما أكبر رسول الله اسمع تلي ẹ máa gbọ́rọ̀ sí wọn ní gbangba ẹ máa tẹ̀lé wọn ní kọ̀kọ̀ wa in istu'mila alaykum abidun habashi ó dà kí pé ẹrú láti Ethiopia iná ni ló jẹ́ olórí lẹ́yìn lórí àsìkò àwọn sàhábà àwọn lárúbáwá iná ni wọn sọ wà lẹ́rú ó ṣe wá láti Habasha tí wàá jẹ kíní tí báyìí pé kíní ó jẹ́ ọ̀daràn tí yóò jà tí ó sì borí tí ó fi débi ipò kì í pé bóyá wọn wá finú fẹ́ dọ̀yìn á pé ìwọ la fẹ́ yàn bí kì í ṣe pé yóò gba ọ̀nà kan tí ò tọ́ yóò gbà débẹ̀ so tí wọ́n bá wá ti tẹ́ni tó wá jẹ́rò èèyàn báyìí tó bá ti wá jẹ lórí lẹ́yìn lórí isma'u wa ati'u ẹ máa tẹ́tí ẹ sì máa gbọ́ wọn ni kódà kó jẹ́ ẹrú tí ìṣọmọlúwàbí ẹrú láti Habasha ka'anna ra'sahu zabiba so tí orí rẹ̀ tó dàbí kí n tó dàbí zabiba wọn ni qawluhu ọ̀rọ̀ rẹ̀ tó sọ pé ka'anna ra'sahu zabiba yìí so zabiba wahidatu zabib ọyọ̀kan ti zabib inan zabib ọyọ̀kan rẹ̀ ní zabiba الزبيب المأكول المعروف so zabib ta máa ń jẹ tó gbajúmọ̀ yẹn alka'in min al-inab idha jaf so tó máa ń wà látara inab látara grapes tó bá ti gbẹ àná ma zabib bó ṣe máa ń rí tó máa ń kí zabib tó máa ń dùn lẹ́nu yẹn so wọ́n sọ pé láti ara inab látara grapes náà lọ wọ́n ti máa ń yọ idha jaffa tó bá ti di ti inab yẹn ti grapes yẹn tó bá ti gbẹ wọ́n ní wa shabbaha ra'sa al-habashi biz-zabiba Ànábì fi orí habashi ó fi jọ zabiba yìí litajammu'iha wa sawadi sha'riha nítorí pé kí ni ó máa ń kójọ irun rẹ̀ sí ní ó máa ń ṣe kí ni irun rẹ̀ máa ń dúdú irun rẹ̀ ó máa ń dúdú wọ́n ní wa ru'usul habashati tusafu bis-sighar orí àwọn habasha ní àwọn ará Ethiopia rí wọn wọ́n máa ń ròyìn rẹ̀ pẹ̀lú pé nǹkan tó kéré iná ni wọ́n ní wa dhalika yaqtadi al-haqarata wa basha'ata as-sura wa 'adama al-i'tibari biha so nǹkan yìí sì ní in tó kó sínú tí ó tá máa gbé lára rẹ̀ ní pé kí ni nǹkan yìí tó yẹpẹrẹ iná àwòrán tí ó dá ni so nǹkan tí yẹn kàkún iná ni nǹkan tí yẹn kàkún iná ni eléyìí so wọ́n ní pé fahuwa ala sabili al-mubalaghati so eléyìí ni Ànábì sallallahu alaihi wasallam ó ń sọ fún wa pé kódà tó lórí tó bá jẹ́ nǹkan tí ò níran tí ò jámọ́ kankan tó rí rádaràdán pẹ̀lú tá a fi ròyìn rẹ̀ yìí ni so Ànábì ó ń fi nǹkan yìí ó ń kan nípa ó mú ìmá mú nǹkan dógóńgó iná lélẹ̀ fil haddi níbi máa ṣe wá lójú kòkòrò ní máa ṣe lójú kòkòrò ala ta'atihim ma'a haqaratihim ní máa ṣe yàn lójú kòkòrò lórí pé mi máa tẹ̀lé wọn ní máa gbọ́rọ̀ sí wọn lẹ́nu ma'a haqaratihim tó ti bí wọ́n ṣe yẹpẹrẹ tó ti bí wọ́n ṣe jámọ̀ kankan tó kì í ṣe pé èèyàn tí ò wá jámọ̀ kankan yóò wá dépò lórí àmọ̀ bàjẹ́ àmọ̀ sọ́kùsọ nípa rẹ̀ sọ̀rọ̀ ilé ni wọ́n ló wà nínú irshadu as-sari li sharhi sahih al-bukhari ti al-hafiz al-asqalani irshadu as-sari fathul bari ni iná ni sharhu
صحيح البخاري تي العسقلاني سنبيل إرشاد الساري تي كنيني بدر الدين العيني بدر الدين العيني سو بيعمل مش مستيكن بين إرشاد الساري يعني تكون فهمنا بدر الدين العيني نالو شيء إرشاد الساري لشرح صحيح البخاري شرح صحيح البخاري الله ده نو عين القاري شرح بدر الدين العيني عين القاري هنا سو إرشاد الساري الله المستعان. إرشاد الساري للحافظ العسقلاني رأيك بينانيا نعم أوكي هطالي لي أبو العباس أحمد بن محمد العسقلاني نالوش لي أبو الفضل سني كنينجا ابن حجر أبو الفضل العنجة ابن حجر العسقلاني أبو الفضل ينان عنجة. إرشاد الساري لشرح صحيح البخاري للعلامة أبي العباس أحمد بن محمد العسقلاني الله المستعان. عمدة القاري إنانيتي بدر الدين العيني عمدة القاري فتح الباري ونيتي ابن حجر العسقلاني ماسكوي العسقلاني مجيش هنا بشرح صحيح البخاري ابن حجر انت ابو الفضل يا ميسا احمد ابن علي هنا كنيتما احمد ابن علي ابن حجر العسقلاني ما تبي كوي العسقلاني كان ما في ابن حجر سي ما في انتو بعجمه بلورينا ابن حجر العسقلاني ما يسأل الحافظ العسقلاني انتو ماسكوي له مين وقباليرو من أقبله هنا أبو العباسي أحمد بن محمد العسقلاني رحمهم الله تعالى. قال الحافظ ابن رجب الحنبلي رحمه الله الحافظ ابن رجب رحمه الله هذا مما تكاثرت به الروايات عن النبي صلى الله عليه وسلم ولا لا مريني nínú nǹkan tí àwọn ẹgbàá wa pọ̀ lórí ẹ̀ látọ̀dọ̀ Nabi sallallahu alayhi wa sallam tí wọ́n gba nǹkan tó pọ̀ wá nípa rẹ̀ látọ̀dọ̀ Nabi sallallahu alayhi wa sallam wọ́n ní wa huwa mimma utli'a alayhi Nabi sallallahu alayhi wa sallam min amri ummatihi ba'da eléyìí sì nínú nǹkan tí wọ́n mú ànábì mà nínú nǹkan tí ó padà máa ṣẹlẹ̀ láàrin àwọn àlùmọ̀ rẹ̀ lẹ́yìn rẹ̀ náà wa wilayatul abidi alayhim àti pé àwọn ẹrú wọ́n máa ṣe kí ni wọ́n máa jẹ olórí lé wọn lórí àwọn tó jẹ́ ẹrú wọ́n máa jẹ olórí lé àwọn àlùmọ̀ yìí wọ́n máa jẹ olórí lé wọn lórí ṣùgbọ́n wọ́n ti ń jẹ olórí ànábì ti sọ fún wa pé kí a ṣe kí ni ká máa gbọ́ sí wọn lẹ́nu ká sì máa gbà ká máa tẹ̀lé wọn ilé wọn nù Jami'ul Ulumi wal Hikam ti Ibn Rajab al-Hanbali رحمه الله تعالى. هذا والله تعالى أعلى وأعلم. سبحانك اللهم وبحمدك يرحمك الله أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.